Ọjọ́ kan ni tolè, bẹ́ẹ̀ ni ọjọ́ kan ni tolóhun. Àwọn ọ̀gárá ọlọ́ṣà hánhán bóde pàdé bákan náà ló rí lọ́dọ̀ tàwọn afurasí ẹgbẹ́ òkùnkùn. Ohun èlò ìbọn àtọwọ́dá atamátàsé bíi AK-47 pẹ̀lú àwọn ohun èlò alágbára tó tó ìwọ̀n mílíọ̀nù ni ọlọ́pàá gbà lọ́wọ́ àwọn adigunjalè pẹ̀lú ọmọ ẹgbẹ́ òkùnkùn. Ṣé apẹ́kótódá ni àgbà ìjàkadì ni? Agbègbè kan tí wọ́n pè ní Ọ̀gárá Town ní Ethiop, ìjọba ìbílẹ̀ ìlú Delta ni ọwọ́ ti ba àwọn adigunjalè náà ní àsìkò tí wọ́n fẹ́ gbìnàyá kí ọlọ́pàá ẹkùn náà fi kọlu àwọn adigunjalè ọ̀hún. Àwọn adigunjalè àti ọmọ ẹgbẹ́ òkùnkùn náà tí ọjọ́ orí wọn kò ju 25 sí 29 tí wọ́n jẹ́ ọmọ bíbí ìjọba ìbílẹ̀ Ughelli ní ìlú Delta ní ọwọ́ ba àwọn ohun èlò ìbọn onírúurú lọ́wọ́ wọn, gbogbo wọn tí wọ́n wà ní abẹ́ àtìmọ́lé ọlọ́pàá fún ìṣèwádìí wọn. Àwọn adigunjalè náà nínú àwọn ohun èlò tí ọlọ́pàá bá lákàtà wọn: ẹ̀rọ fóònù tí ó jẹ́ ti ìgbàlódé òkè òkun lọ́hùn-ún pẹ̀lú àpò tó kún fún ẹ̀rọ ayárabíàṣá agbọ́rọ̀káyé laptop lọ́pọ̀ yanturu. Nínú ìtẹ̀síwájú gbígba ọ̀rọ̀ lẹ́nu àwọn afurasí ọ̀daràn náà sọ wípé ọwọ́ àwọn adigunjalè afurasí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Nasiru láti orílẹ̀-èdè Ghana tí wọ́n máa ń ṣe okòwò ní àgbàlá tàwọn Haúsá ní ìlú Warri ló máa ń gbé àwọn ẹ̀rọ fóònù náà wá sí Niger Republic nínú ọkọ̀ tírélà sọ wípé arákùnrin kan látàrí ìṣèwádìí tí wọn kò tíì mọ orúkọ rẹ̀ ni wọ́n sọ wípé wọ́n ń jalè àwọn ohun èlò náà ní àsìkò tí adigunjalè kọlu àwọn akẹ́kọ̀ọ́ ní iléèwé gíga fásitì ti ìlú Delta. Bákan náà ni ọlọ́pàá ìlú Delta tún kọlu ìkọ̀kọ̀ tàwọn adigunjalè ní ìlú Delta kan náà, gba onírúurú ohun èlò ìbọn àti pàápàá kọlu ìkọ̀kọ̀ tàwọn ajínigbé tó wà ní inú igbó tó wà ní abúlé Nwegele níbi tí àwọn ọlọ́pàá tún ti ṣàwárí àpò tó kún fún ìbọn ní àsìkò tí ọlọ́pàá ń fi ìjà pẹ́ẹ́ta pẹ̀lú àwọn ọ̀gárá ọlọ́ṣà àti adigunjalè náà. Bákan náà ni àwọn ọlọ́pàá tún gbìnàyá kọlu àwọn afurasí ọ̀daràn tí wọ́n máa ń ṣe ìpèsè ìbọn tí wọ́n pe orúkọ ọ̀kan nínú afurasí ọ̀daràn náà ní Sunday Moses tó jẹ́ ọmọ bíbí ẹkùn South ní ìpínlẹ̀ Plateau tó jẹ́ olùgbé agbègbè Eniheren ní ìpínlẹ̀ Delta tó máa ń gbé àwọn ohun èlò ìbọn náà wá láti ìlú Plateau wá sí ìpínlẹ̀ Delta. Kò jẹ́ bó ṣe jẹ́ nínú ìròyìn agbègbè tòní.